Ẹbí sáré gbé ẹ débẹ̀, tí bá gbé ẹ débẹ̀, mo wo mọ́tò ẹ̀ dání kò lè gbéra ẹ padà. Ó jẹ́ kó ti máa gbọ́, grand opening of RIA Lounge tó máa ṣẹlẹ̀ ní February 13. Ó ti gbọ́, ó yẹ kó ti gbọ́ náà. RIA Lounge tó máa ṣẹlẹ̀ ní February 13. Ó yẹ kó ti gbọ́. Sí Alabi Wasiu Alabi pasuma wonder, Shehu Fuji, Daddy Fuji àkọ́kọ́, Gausu Fuji, bàbá onílé tuntun ní Atlanta, Georgia tó máa bá wa ṣí. Ká máa ṣí ní Abúlé Ẹ̀gbá, ìyẹn ní #1 Paul Street ní Abúlé Ẹ̀gbá tó máa ṣẹlẹ̀ ní February 13. RIA Lounge ká máa ṣí. Òkè ọmọọba ó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ṣòṣàmọ̀ ẹgbẹ́ lọ́balọ́ba làwọn tó wà níbẹ̀. Sọmọrí làwọn tá pè, èèyàn làwọn tá pè, tinú ẹran ni wọ́n. Sẹ́ẹ̀tì àwọn tó máa ń tiwó, tó máa ń ṣòwò dáadáa, àwọn la pè. Ó máa ké mo sọ fún ẹ pé kọ́lọ̀ ń gba gbogbo owó tó wà lọ́wọ́ ọmọ ọ̀hún. Kókó fún náwó kí náwó lè rí nǹkan náà, torí náwó fẹ́ ṣàánú púpọ̀. Náwó nìwọ náà, ọmọọba lọ bèrè fún tébù ẹ̀, table for 10, table for 5, ó wà ń bẹ̀. Bí o wá need more information, má da ẹ láàmú. Wo caption yìí, wo numbers tó wà ń bẹ̀, WhatsApp number wà ń bẹ̀, direct number wà ń bẹ̀, ó dẹ̀ lè wọ́ DM wa, RIA Entertainment @RIA Entertainment, wọ Instagram wa kó wọ́ DM wa, kó bá wa sọ̀rọ̀. February 13 ló máa ṣẹlẹ̀ ní #1 Paul lábúlé Ẹ̀gbá, ibẹ̀ ló ti máa ṣẹlẹ̀. Ilé iṣẹ́ tuntun ni, ilé ìgbádùn tuntun, RIA Lounge la pè, ó jẹ́ kó yẹ ọ̀nà. RIA Lounge omẹ́ntóní ni CEO Alabi Wasiu olùgbàyè, aláṣẹ àtolùdarí RIA Lounge, aláṣẹ àtolùdarí RIA Entertainment, bàbá àgbà òun ló ní aṣẹ ìfẹ́ sí ní February 13. Alabi Wasiu Alabi pasuma wonder, ọba múlẹ̀múlẹ̀, ọba sọ́lẹ̀sọ́lẹ̀, ọba tùǹdà, òun ló máa sọ́lẹ̀ sí wa lára. A kàn máa sọ́lẹ̀ lọ ní pé gbogbo ẹ̀dá tí yóò fẹ́ kí n gòkè o tó fẹ́ máa dínà ayọ̀ mi, Ọlọ́run rí wọn nìyí. Ó yí ẹ̀nà ọmọọba bèèrè fún tébù ẹ̀, àwọn nọ́mbàsì kó wọ́n DM wà, kó bèèrè fún tébù ẹ̀, table for 5, table for 10. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn. RIA Lounge February 13 grand opening, ó ti yẹ pé máa ṣẹlẹ̀ nìyẹn. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn náà ọmọọba, ó ti lọ bẹ́ẹ̀ yẹn náà ọmọọba, ó ti lọ bẹ́ẹ̀ yẹn náà.